Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. Bákan náà àwọn baba ńlá wa ní àtìgbà wọn ò lè mọ̀ ní èṣù sílé. Nǹkan tí àwọn baba ńlá wa máa fi ń bọ èṣù níjọ́un, wọ́n máa ń fi epo iyọ̀ wọ́n máa fi ń bọ èṣù. Èṣù pé oríṣi méjì. Ẹni tó bá ní Ifá Ọ̀rúnmìlà a kì í fi epo iyọ̀ bọ o. Èṣù Ifá Ọ̀rúnmìlà, èṣù tí a fi ń sa ògùn òun la máa ń fi epo iyọ̀ la máa fi ń bọ. Ètí èṣù fi póríṣiríṣi nìyẹn. Èṣù tí mò ń sọ yìí tí ó jẹ́ ti Ifá Ọ̀rúnmìlà yìí, akọ ẹran la máa fi ń bọ. À ní akọ ẹran, à ní iṣu, à ní aṣọ funfun. Kó tó di pé èèyàn lè bọ èṣù, babaláwo nìkan ló lè bọ èṣù. Eléyìí tí mò ń sọ yìí tó jẹ́ èṣù Ifá, èèyàn kan lásán ò lè bọ láì ṣe babaláwo. Bí a ṣe máa ń ṣe ní ti ìlànà èṣù nìyí. Bákan náà àwọn òrìṣà pọ̀ tí à ń lò ní ìlànà ti àbáláyé yìí.